Láti bí ìgbà pípẹ́ sẹ́yìn, mo notice pé tí mo bá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó tako aspiration Radionic, ṣe ni àwọn èèyàn máa bú mi. Wọ́n lérò pé bóyá mo ní personal hatred against Radionic ni, ṣùgbọ́n wọn ò mọ̀ wípé títa wọn gangan ni mò ń ṣe. Tí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mò ń ṣe. Màá dẹ̀ fún yín ní reason ẹ̀ lénìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Radionic is an apologist? Ní tí wọ́n ń pè ní apologist lédè Gẹ̀ẹ́sì ni ẹni tó wà sympathetic to a particular cause. Ẹni tó jẹ́ wípé kèésùn gangan ní ṣe aburú yẹn o, ṣùgbọ́n ó wà sympathetic sí àwọn aláburú yẹn débi wípé àwọn tí ń ṣe aburú yẹn tí àwọn èèyàn bá ń kẹ́nu bọ̀ wọn tàbí pé bóyá ọwọ́ pálábá wọn ségi tí àwọn èèyàn wá mú wọn, inú rẹ̀ ò ní dùn wípé ọwọ́ bá wọn. Ṣé mọ̀ pé àwọn Yorùbá pé agbépo lájà ọ̀jalè bí ẹni tó gbà á lẹ̀ lọ́wọ́ ìgbé pamọ́. Èyí tí mo ń wí òye yín. Radionic is actually not doing bad, but ó wà sympathetic apologist àwọn tí ó ń ṣe aburú ni. Màá sì rán ilé sí nǹkan kan lónìí. Tí ẹ bá rántí ìgbà kan tí bàbá kan ṣe ń pè ní Bùnmi tí ó wá sí ilẹ̀ Ìbàdàn láti apá òkè Ọya, àbá òun ṣe rún bí kankan fọbọ́ báyìí, kíní kan Bùnmi ní ẹ pè. Ó wá sí òkè Ìbàdàn bíi tí àwọn èèyàn ń sọ wípé àwọn ọ̀fẹ́ rú èyí nínú Ìbàdàn kankan igbá kan àwo kankan. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Radionic wà lára àwọn tó lọ ṣèpàdé pẹ̀lú ẹ̀? Ẹ̀yin ò ní mọ̀. Radionic wà lára àwọn tó lọ ṣèpàdé pẹ̀lú, because fact wulẹ̀ tí ẹ ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ wípé apologist àwọn tí ń ṣe aburú, torí pé gbogbo wa náà la mọ̀ àwọn ọ̀rọ̀ kóríyákóríwú tí bàbá yìí máa ń sọ gbé àwọn agbésùnmọ̀mí lẹ́yìn ní apá ibi tó ti wá ìyún lápá òkè Ọya. So fún bàbá yìí láti wá sí inú irú ìpínlẹ̀ tiwa tí gbogbo tó lórí tẹlẹ́mù ará ìpínlẹ̀ Ọ̀yọ́ sì pé àwọn ọ̀fẹ́ rú eléyìí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá jẹ́ wípé ẹni tí ẹ̀yin wá ń fojú ẹni réwò ni ó wà lára àwọn tí ó lọ ṣèpàdé pẹ̀lú ẹ̀. Radionic wà lára àwọn tó lọ ṣèpàdé pẹ̀lú ẹ̀ náà. Ó kàn jẹ́ wípé ní ọjọ́ àdéhùn ìpàdé àtìlẹ̀kùn mọ́rí ṣe ni àwọn ò jẹ́ kí àwọn èèyàn láǹfààní àti ya fọ́nrán ní tààrà. So but nínú gbogbo ẹ̀ náà a tún láǹfààní àti rí àwọn fọ́nrán kan gbà. So I want to appeal to us, please. This is coming from the bottom of my heart. I hate taking people up legally, and I don't want to be forced to do that. I am known for what I am for. I've been on the field of broadcasting for years. I have used my profession to save masses. I've used my profession to assist civil servants. I have used my profession to save the vulnerable people in our society. I've used my profession to fight so many battles that I might just look aside. But I took it upon myself and I fought those battles. Not because of political reasons. I never thought of coming into this political stormy water when all those fights came into me. And I decided not to pick my fight because I believe fighting for the vulnerable is serving your Creator. The God that gives you that power wants you to serve Him. And once you are fighting for the less privileged, the vulnerable in society, I believe so much that you are serving that God. I don't want to believe that everybody will love me. I'm not that stupid. I am not that stupid. But I want to convince you that I will have my people while I will have the people against me. My dear brothers and sisters, if you look at the topic of this particular talk, get your evidence ready. You cannot blackmail me religiously. I am a Muslim by religion. That's the religion I chose. Of nobody can change me from being a Muslim, and you can never crucify me for choosing my religion. Religion is a personal thing. And I can never crucify anybody or fight anybody that chooses his or her own religion. My dear brothers and sisters, I've seen a lot. I've heard a lot. I choose silence. I was waiting for those people that deserve my response. But I took up this particular one because
The message is not for those people that have chosen the job of blackmailing me as a priority, but it's for those that will come on here, that will call my phone, that will knock the door of my office and say, Oriyomi, leave them, release them, look aside, withdraw the case. Please, talk to them now before the time comes. If I choose not to answer you that time, do not call me names. That strength you want to use to appeal to me, I want you to use those strengths now to appeal to them, to get their evidences ready. The evidence of where I had a meeting with Gumi, get it ready. The evidences of where you see me romancing with those people that are destroying our society in the name of religion, get it ready. The evidences of where you see Oriyomi Hamzat, and you can prove it beyond reasonable doubt that he is a fanatic, please get it ready. The evidences of where I fought Christians, the evidences of where I fought the traditional believers, please get those evidences ready. I am not going to take it easy, and I'm not going to look aside on this. Take me up for what I have done. I hate people lie. And you are saying it as if you are saying the truth. Get your evidences ready. I'm not arguing with you. I am talking to the people, the people that has the power, the strength, that has the control of the law, that they can call Oriyomi Hamzat. Look, Oriyomi, you have to drop this. Talk to them now before I start my home. Because if you're talking to me, you're using another name to replace my name, that person that is telling you that you are saved from the cyber bully by doing that is not telling you the truth. For the fact that people can relate what you are saying to me, you have already robbed yourself. I am telling you the truth. I want this to be I want you to put an end to this rubbish now. I want you to put a stop to this rubbish now, because there is limits to how I can look aside when you are tampering with the reputation I have built with very hardworking, persistent, tolerance that none of your family member has ever endured to establish. This is Oriyomi Hamzat. Honestly, frankly, I am not joking. I am contesting. If I'm going to be the first person that will start from the grassroots, if I'm going to be the first person that will believe so much in the grassroots, if I'm going to be the first person that you will see as somebody that doesn't have money, that has never siphoned the people's money and bring it back to them to contest the election and be in charge of the resources of the nation. If I'm going to be the first person, I am ready to. Whatever it takes, I want to serve my people, and you can never prevent me from doing the needful. This is Oriyomi Hamzat. I love you all. God bless you.